Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ṣe la dúpẹ́ lọ́wọ́ yín pé a dá ọjọ́ pé ojú dẹ̀ pé. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tá à ń rí gbà lójoojúmọ́. A dúpẹ́ fún àánú yín. A dúpẹ́ fún ìdáàbòbò yín. Bàbá ẹ gbọ́ kẹ́kẹ́ gbà ẹ̀yìn wa. Ìjọ Ọlọ́run yóò túbọ̀ máa tẹ̀síwájú sí i. Bí a ṣe fẹ́ fi àwọn ọmọ yín jẹ oyè nínú ìjọ ẹ̀ fún ìdàgbàsókè ìjọ ẹ̀, Olúwa ẹ wá bá wa lọ́wọ́ sí i. À ń lọ sínú ọ̀rọ̀ yín, Olúwa ẹ wá mí sí wa. Ọ̀rọ̀ yín ọ̀rọ̀ ìyè ni. Ẹ jẹ́ kí àwọn ọ̀rọ̀ tá ó gbọ́ léni kó so èso rere nínú ọkàn wa. Ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Ẹ jókòó. Ní orúkọ Ọlọ́run alààyè ni mo kí gbogbo yín pé ẹ kú ìsinmi. Ìsinmi náà ni. Ohun ayọ̀ la wá ṣe. Ayọ̀ náà á kún ọkàn gbogbo wa o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè kó jẹ́ kí ọjọ́ òní kó ṣe ṣe fún wa. Nígbà tí mò ń bọ̀ wá sí Ile-Ife lánàá, tó kù díẹ̀ kí n dé campus gate, mo rí tí wọ́n ti dí gbogbo ẹ̀ pa. Bẹ́ẹ̀ ọkàn mi lọ síbi oyè ọjọ́ òní pé àwọn àlejò tó bá ń bọ̀ láti ta tó fẹ́ wá sífẹ̀, báwo ni wọ́n á ṣe wọ Ifẹ̀? Àná ṣe ni mo láti padà lọ gba Òṣù ni mo gbà wọlé látẹ̀yìn. Bí mo ṣe ráyè rọ́nà wọlé sífẹ̀ nìyẹn. Ṣé mọ̀ ọ̀nà kan ò lè wọ̀lú, pàápàá ìlú bí ìlú Ile-Ife, ọ̀nà kan ò lè wọ̀lú. So báwọn ṣe jágbọ́n tí wọ́n bí tí wọ́n ṣe dé, àwa náà jágbọ́n díẹ̀. Àlàáfíà á túbọ̀ máa wà pẹ̀lú wa o. A máa wà ní ìlú wa. A mọ̀ pé nǹkan tí wọ́n ń jà fún nǹkan dáadáa ni. Nítorí báwo ló ṣe rí káwọn ọmọ wa ti jókòó yé láti February kán má lọ school, kọ́ lọ́ kó ṣàánú fún wa. Pé gbogbo ìjíròrò tí wọ́n ti ṣe láàrin ijọ́ méjì mẹ́ta sẹ́yìn láàrin gọ́ọ̀mẹ̀ntì àti ASUU, Ọlọ́run á bá wa fọwọ́ tán kí wọ́n tún ṣí àwọn ilé ìwé wa padà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo kí gbogbo àwọn àlùfáà wa tó wà níbí báyìí, bẹ̀rẹ̀ látòrí Archdeacon yín àti gbogbo àwọn àlùfáà tó wá. Ẹ kú iṣẹ́ Olúwa, Ọlọ́run á fi iṣẹ́ yìí yàn o. Bẹ́ẹ̀ náà ni mo kí àwọn ìyàwó àlùfáà, mo kí màmá Archdeacon. Ẹ kú iṣẹ́ Olúwa o. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Màmá Afẹ̀ náà ní kínkí yín, wọn ò lè wá ṣùgbọ́n wọ́n wà pẹ̀lú wa nínú ẹ̀mí lọ́jọ́ òní. Ọlọ́run á dúró tì yín o. Ọlọ́run tó yàn yín kò ní fi yín sílẹ̀ o. Mo kí gbogbo àwọn olóyè ìjọ pátápátá, bẹ̀rẹ̀ látòrí bàbá ìjọ. Mo kí yín o, ẹ kú iṣẹ́ Olúwa o. Àti gbogbo àtàwá pátápátá ni mo kí. Ní gbogbo ìgbà tí n bá ti wá sí ìjọ yìí lẹ́nu ijọ́ mẹ́ta, inú mi máa ń dùn ní wípé transformation ńlá ó wọnú ìjọ ẹ̀. Torí a mọ̀ bó ṣe rí tẹ́lẹ̀, a dẹ̀ mọ̀ ibi tí Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé. Ọlọ́run náà tó ràn wá lọ́wọ́ á túbọ̀ máa wà pẹ̀lú wa ni. Fúngbà díẹ̀ láì máa lo àsìkò púpọ̀, a kò fẹ́ bá ara wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin tí a ti yàn, tá a ṣẹ̀ṣẹ̀ yàn bí olóyè, iṣẹ́ ńlá ni a gbé wọ̀nyí o. Pé láàrin gbogbo ìjọ, Ọlọ́run kà yín sí, ó yà yín sọ́tọ̀, ó fi yín sí ipò ẹ̀yẹ. Ṣé ló yẹ kí gbogbo wa ké hallelujah? Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́jọ́ òní kì í ṣe àwọn olóyè nìkan ló bá wí. A ti sọ fún wa nínú ìwé mímọ́ pé àwọn olóyè wọ́n láti ní ẹ̀mí ìtẹríba,
wọ́n dẹ̀ láti pinnu láti sin àwọn tí wọ́n joyè lé lórí ibi tí Pétérù kínní orí 5 tó ti sọ̀rọ̀ ń pa nìyẹn pé kì í ṣe àfipáṣe ó ní ẹ máa bójútó agbo Ọlọ́run tí ń bẹ láàrin yín kì í ṣe àfipáṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe iṣẹ́ ọrọ̀ èrè ìjẹkújẹ ṣùgbọ́n pẹ̀lú ọkàn tí ó múra tán Ọlọ́run á ṣe tiyín bẹ́ẹ̀ o wípé ẹ lè fi ọkàn yín sin Olúwa àti àwọn ọmọ rẹ̀ àwọn àgùntàn rẹ̀ tọ́lọ́run gbé yín lọ́wọ́ ṣùgbọ́n mo fẹ́ kí a wo sáàmù tí a kà kákọ̀ tó fi rán gbogbo wa létí gbogbo àwọn takora wa lónígbàgbọ́ pàápàá ní gbogbo àsìkò tá à ń là kọjá lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti ní gbogbo àgbáyé àsìkò náà ó le díẹ̀ Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ o níbo la fẹ́ sọ sí ni sáwọn ajínigbé ni o àbí ti wípé owó tó wà lọ́wọ́ wa tàbá mú jọjà bí ìgbà pa àmú nǹkan kan dání ni àbí oríṣiríṣi ìpèníjà tó ń yọjú lóríṣiríṣi ọ̀nà tó yẹ pé ó ń bani lẹ́rù a máa mú kí ọkàn èèyàn kó máa mì kó máa gbòòrú ńgbà míì ṣùgbọ́n ẹ gbọ́ bí onísáàmù yẹn ṣe sọ ó ní àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa kì í ṣe gbogbo èèyàn ló ń bá wí o lè máa wá church kó má gbẹ́kẹ̀lé Olúwa torí àwọn míì wọ́n ń wá church nítòótọ́ ohun tí wọ́n gbẹ́kẹ̀lé wà lábẹ́ aṣọ ẹlòmíì tó gbẹ́kẹ̀lé wà nínú yàrá kan nínú ilé tẹ́lómi kankan ò gbọ́dọ̀ dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì ó wà nínú òrìṣà kan tó wà nídìí ilé wọn ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ ló gbẹ́kẹ̀lé bóyá boyfriend àbí girlfriend ló gbẹ́kẹ̀lé tàbí ọ̀gá bíi iṣẹ́ ẹ̀ ló gbẹ́kẹ̀lé ẹlòmíì owó báyìí òun ló gbẹ́kẹ̀lé ṣùgbọ́n àwọn tí onísáàmù bá wí bí báyìí ó ní gbogbo àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa wọ́n yàtọ̀ sí àwọn yòókù tí wọn náà bá gbẹ́kẹ̀lé Olúwa ó yàtọ̀ sí àwọn yòókù ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fi wá wé ó ní yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé ó dúró láéláé. Praise the Lord. Ohun tó fi wáyé wé ó ní òkè Síónì tí a kò lè ṣí nídìí tí ó dúró láéláé. Ìyẹn ni wípé ẹni tó bá gbẹ́kẹ̀lé Olúwa ẹsẹ̀ ẹ̀ rànlẹ̀ dáadáa bó ti wù kí ìjì náà le tó yóò dúró sí ni ṣé mọ̀ pé kí òkè tó lè dúró ká ló dúró láéláé ó láti jẹ́ òkè tó jẹ́ pé ó jinlẹ̀ dáadáa torí oríṣiríṣi ìjì la máa fẹ́ tó dẹ̀ ń bá òkè ẹ wò tí òjò míì bá rọ̀ ní Ìlú-Ifẹ̀ àmọye páànù tó máa ṣí dànù. Mo ti rí àwọn atẹ́gùn yẹn ní Ìlú-Ifẹ̀ kọ́lọ́n kó ṣàánú fún wa àwọn ibì kan wà tó yẹ pé tí àwọn atẹ́gùn yẹn bá wá ẹ máa rò páwọn ló ṣe Ọlọ́run jù ní torí bó ṣe máa lọ àti rí tó gbé wíńdò ó gbé lápá bíbá ẹ̀ ó dẹ̀ gbé jáde lápá kejì ó dẹ̀ ń lọ ní tiẹ̀ ẹ ní mọ̀ pé wọ́n fi búlọ́ọ̀kì mú wíńdò yẹn mọ́lẹ̀ o ó kàn ṣí bí ìgbà náà ṣíwèé ó dẹ̀ ń ṣí lọ bẹ́ẹ̀ tí irú atẹ́gùn yẹn bá fẹ́ bá èèyàn á gbé èèyàn gan atẹ́gùn tó ń gbé mọ́tò tó ń gbé bí afẹ́fẹ́ Ọlọ́run ní jẹ́ kí irú àwọn ọ̀jì burúkú wọ̀nyí kó kọlù wá o ṣùgbọ́n nítorí o bá dúró de Olúwa wàá dàbí òkè Síónì tí ó dúró tí a ò lè ṣí nídìí
ìtumọ̀ ẹ̀ ni wípé bó ti wù kí ìjì náà le tó a ò ní lè ṣe ọ nídìí ní agbára Ọlọ́run a ò ní lè ṣe ọ nídìí. Mo sọ lẹ́ẹ̀kan pé oríṣiríṣi ìjì ló ń jà nílùú wa. Àwọn ajínigbé wà ńbẹ̀, àwọn Boko Haram wà ńbẹ̀, àìrówó náà wà ńbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n láàrin gbogbo ohun tó ń lọ yìí, gẹ́gẹ́ bó ni wá kan ti kò sọ, ó ní nínú gbogbo ìjì tí ń jà ààbò kan bẹ tó dájú. Òun náà ni Sáàmù yìí sọ pé ààbò kan wà tó dájú. Ó ṣe ní láàánú pé à ń wá àwọn ààbò tí ò dájú kiri nígbà tí ààbò tó dájú wà. Ẹni tó bá dúró ti Olúwa kì í ṣe tó bá pé kò ní kan ìṣòro. Ohun tí Bíbélì sọ fún wa ni pé a borí ìṣòro. Bíbélì pè wá ní àwọn orúkọ kan tó yẹ pé tá a bá fi ọkàn ronú sí àwọn orúkọ yẹn á mọ̀ pé àwọn orúkọ yìí orúkọ ńlá wọ́n dùn jẹ́, ṣùgbọ́n tá a bá ro àwọn nǹkan tó lọ pẹ̀lú ẹ̀ ó tó bàyàn lẹ́rù. Tí Bíbélì bá ní àwa ju ajagun ṣẹ́gun lọ, àbí ta ni ò fẹ́ ju ajagun ṣẹ́gun lọ bíbáyìí? Ṣùgbọ́n tó bá máa ju ajagun ṣẹ́gun lọ, wà á ti ja oríṣiríṣi ogun o, wà á dẹ̀ ti ṣẹ́gun. Mo ṣe ń sọ̀rọ̀ yẹn, àwọn ìkọ̀ọ̀kan nu wa à ń rántí àwọn ìjì ńlá tó ti fẹ́ sọ́dọ̀ wa tá a ti jagun tá a dẹ̀ ti borí lóríṣiríṣi ọ̀nà. Kò kí ń fúnyàn notice, ìjì ò ń fúnyàn notice, akọ̀dé lójijì ni. Kì í dẹ̀ ń ṣe nítorí pé o ṣẹ̀ tàbí pé torí pé o dáa ni ìjì ṣe wá. A ti rí yẹn kà nínú Bíbélì nínú ìtàn Jóòbù. Jóòbù ò ṣẹ̀, Jóòbù ò ṣe nǹkan tó dáa. Ohun tó tiẹ̀ le jù náà ni pé inú Ọlọ́run dùn sí Jóòbù ló fa ìjì. Ǹjẹ́ tí inú Ọlọ́run bá dùn sí ẹ tí ìjì bá dé, ìhà wo ló máa kọ sí? Ṣé o máa dúró ni? Àbí ìgbà yẹn ló máa sá káàkiri máa wá Ọlọ́run níbi tí Ọlọ́run kò sí? Ìpè tí Ọlọ́run ti pè wá sí ó jẹ́ ìpè akíkanjú ènìyàn. Aláti dúró bẹ́ẹ̀ ni. Ó ní lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti dúró tán kẹ́ ẹ tún dúró bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Bíbélì ṣe sọ. Ǹjẹ́ o ṣe tán láti dúró bẹ́ẹ̀? Ó ní a dàbí òkè Síónì tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé ó dúró láéláé. Ìdí tó dẹ̀ fi dúró náà ó wà ní ẹsẹ̀ kejì sáàmù yẹn. Ó ní ìdí tá a fi dúró tí a fi lè ṣí wa nídìí. Ó ní bí òkè ńlá ti yí Jerusalem ká, bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn ènìyàn rẹ̀ ká láti ìsìn lọ àti títí láéláé. Ohun ayọ̀ ni fún mi láti mọ̀ pé Olúwa yí mi ká, pé ààbò rẹ̀ wà yí mi ká. Ètí àwọn òyìnbó pè ní the edge of fire. Kẹ́ẹ̀dẹ̀ lè mọ̀ pé tòótọ́ l'Olúwa yí àwọn èèyàn ká ńgbà tí Ọlọ́run sọ̀rọ̀ Jóòbù fún Èṣù pé àwọn ọmọ mi ó máa ṣe dáadáa, ó ní kò ṣe ní ṣe dáadáa nígbà tó ti yí ká tọwọ́ mi ò lè tẹ́, kò ṣe ní ṣe dáadáa. Ìyẹn fi hàn pé bí mo ṣe ń lọ, ààbò Ọlọ́run ó yí mi ká. Gẹ́gẹ́ bí mo ṣe dúró gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ààbò Ọlọ́run ó yí mi ká. Ṣé ààbò Ọlọ́run ó yí wọ náà ká? Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún wa. Tó bá ti pèrè lónígbàgbọ́, ààbò yẹn ti wà ńbẹ̀. Ṣùgbọ́n tí iṣẹ́ ọwọ́ ẹ̀ ò bá mọ́, ìwọ lòun fi gígé àwọn ààbò yẹn fún Èṣù láti rọ́nà gbà wọlé láti wá gé ẹ jẹ. Ọlọ́run ò ní jẹ́ kéṣù gé wa jẹ o.
ó ní bí òkè ńlá ti yí Jerusalem ká bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn ènìyàn rẹ̀ ká láti sìn lọ àti títí láéláé. Ẹjọ́ èèyàn Ọlọ́run, ohun iyì ohun ẹ̀yẹ ni ká jẹ́ ọmọlẹ́yìn Kristi tó ní a ní ìdánilójú pé Olúwa yí wa ká. Tá bá tiẹ̀ rò dáadáa sí ti ìtàn Job, ó fi hàn pé èṣù jowú wa pé ẹ máa wọ àwọn ilé Ọlọ́run ò tiẹ̀ jẹ́ kí n lè fọwọ́ kàn wọ́n, ẹ wò bọ́lọ́run ṣe yí wọn ká kiri. Ìwọ nìkan náà ló lè fún èṣù láyè nígbésí ayé ẹ o, nípa irú ìgbésí ayé tó ń gbé, kí àwọn nǹkan tó ń tọwọ́ bọ̀, kí àwọn nǹkan tó ń ṣe àmúlùmálà pẹ̀lú ti Ọlọ́run bẹ̀. Ẹ jẹ́ ká yẹ ara wa wò. Kì í ṣe ẹni tó gbẹ́bọ nìkan o, ẹni tó bá tiẹ̀ ń gbẹ́bọ a mọ̀ pé yẹn tiẹ̀ ó ti sign contract pé èṣù lòún tẹ̀lé. Ṣùgbọ́n tó wà ń biṣẹ́ tó yíwèé tó lè ń ṣe praise the Lord ó kù díẹ̀ kó káàtó. Tàbí àwọn ọ̀wà èrí wà nígbésí ayé ẹ bí àgbèrè, bí panṣágà, bí ìmutípara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jáwọ́ bẹ́ẹ̀. Ìwọ ló gba èṣù láyè láti ṣe ọ́ bó bá ṣe wù ọ́. Ó ṣe pàtàkì ká ronúpìwàdà, ká jáwọ́ kúrò nínú àwọn ìwà burúkú wọ̀nyí kí àlàáfíà Ọlọ́run kó lè dé bá wa. Kò sẹ́ni tó burú jù fọlọ́run o, tọ́lọ́run ò lè dáríjì níwọ̀nba àgbà tó bá tọrọ ìdáríjì. Nítorí náà ohun tó ṣe kókó jù tí mo fẹ́ bá ọ sọ lọ́jọ́ òní ni pé ǹjẹ́ o ti yẹ ara ẹ wò, ǹjẹ́ o ti tọrọ ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run? Bóyá o ti ń rìn nínú àwọn ọ̀nà tí mò ń sọ yìí tẹ́lẹ̀, àyè wà fún ọ láti tọrọ ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run kó o yí padà sí kí ìgbà ọ̀tun lè dé, kí gbogbo ìjì tó ń jà yìí kó má máa bà ẹ́ lẹ́rù, ṣùgbọ́n kí wọn náà lè dúró kó o ní pé àìgbàgbọ́ bìrà, tèmi ni Olúwa, òun ó sì dìde kíni fún kíni o, fún ìrànlọ́wọ́ mi. Kí n ṣáà máa gbàdúrà, òun ó ṣèrànwọ́. Nígbà tí Kristi ti wà lọ́dọ̀ mi, kò sí fòyà. Nígbà tó ti yí mi ká bí òkè, kò sí fòyà fún mi. Nígbà tó bá yọwọ́ kúrò ní àwọn iṣẹ́ burúkú ló lè máa ṣe yẹn. Nígbà yẹn ni ọ̀rọ̀ tó wà ní ẹsẹ̀ 3 tó lè ṣẹ nígbèsí ayé ẹ̀. Ó ní nítorí tí ọ̀pá àwọn ènìyàn búburú kì ó bà lè pín àwọn olódodo. Ẹ ṣàkíyèsí pé olódodo ló sọ ń bẹ̀ yẹn o. Ta ni olódodo? Ẹni tó ti jọ̀wọ́ ayé ẹ̀ fún Kristi lolódodo. Nítorí inú Kristi nìkan la ti jẹ́ olódodo. Kì í ṣe iṣẹ́ ọwọ́ wa, kì í ṣe nípa agbára wa, ṣùgbọ́n nígbà tá a bá jọ̀wọ́ ayé wa fún Kristi, tá a bá pinnu láti bá rìn, ìyẹn ló ń sọ wá di olódodo. Ìyẹn ló lè mú kó jẹ́ pé ọ̀pá àwọn ènìyàn búburú bó ti wù kí wọ́n nà tó kò lè bà lé ìpín àwọn olódodo. Oríṣiríṣi ewu ló ń lọ káàkiri tí kò bá ṣe ti Olúwa ni kí la bá ti wí, kí la bá ti sọ. Ohun tó ṣe pàtàkì ká bọ́lọ́run rìn yẹn, torí a ò mọ irú ewu wo ló wà mẹ́ẹ̀ níta. Ṣùgbọ́n èmi bí ẹnìkan mo lè sọ fún yín pé ààbò Ọlọ́run ó dájú, pé Ọlọ́run tá à ń sìn yìí àwa má rí jì ni, pé ààbò rẹ̀ ó wà lórí wa, kò dẹ̀ sí àṣetì ní ti Ọlọ́run. Ìdí tí ọ̀pá àwọn ènìyàn búburú kò ní lè fi bà lé ìpín àwọn olódodo ni pé kí àwọn olódodo
kí wọ́n bá fi ọwọ́n lé ẹ̀ṣẹ̀ kó má débi tó yẹ pé wàhálà ẹ̀ débi tó dójú ẹ̀ ta ní pé wo kékeré mi náà etí mo ṣọmọ lẹ́yìn Jésù yìí tó jẹ́ ìṣeré Ọlọ́run ò ní jẹ́ kí tiwa kó débẹ̀ o. Ó ní Olúwa ṣe rere fún àwọn ẹni rere ǹjẹ́ ní rere ni wọ́n àbí mi nígbà tó bá jẹ́ ẹni rere Ọlọ́run á ṣe rere fún ẹ o àti fún àwọn tí àyà wọn dúró ṣinṣin. Mo ti sọ pé ní ṣókí ni ní ọjọ́ òní kí àyà wa náà kó lè dúró ṣinṣin. Ẹ̀yin olóyè mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú oríire. Ẹ ṣílẹ̀kùn fún kábíyèsí kó wọlé ẹ jẹ́ kó wọlé kó wábì kan jókòó sí. Ọlọ́run á máa dúró ti gbogbo wa o. Ọlọ́run á máa ṣamọ̀nà wa o. Ojú ò ní tì wá o. Ọlọ́run tá à ń sìn kò ní fi wá sílẹ̀. Ẹ̀yin olóyè iṣẹ́ wà fún yín o. Nínú ìjọ Ọlọ́run iṣẹ́ wà fún yín. Tíbikíbi tí n bá lọ tí n bá ti ń sọ̀rọ̀ bá àwọn níbi tó ti ń joyè tí n bá ti ń sọ̀rọ̀ mi èrè ṣàlàyé bá sọ tó o bá jẹ́ olóyè tó o mọ àwọn ọmọ ọjọ́ tó o joyè rè lórí ó kù díẹ̀ káàtó torí ẹlòmíì irú èní nìkan náà ní gbogbo ẹ̀ pamọ́ parí tán ẹlòmíì tiẹ̀ lè má dénú ṣọ́ọ̀ṣì mọ́ ẹ̀yin tí mo gbà láyè láti wọlé ẹjọ́ ẹ má san padà fún mi nípa pípariwo ẹ ra wábi jókòó sí jẹ́ ni. Ẹ rí i dájú wípé ẹ sa ipá yín láti mọ àwọn ọmọ ìjọ kì í ṣe ẹnìkan o kẹ́ ẹ ro ohun tí ẹ lè ṣe kì í ṣọ̀rọ̀ olówó dé kì í ṣowó nìkan nìyẹn fi lè ṣe nǹkan ó lè ṣe nǹkan nípa àdúrà lásán pé ó tiẹ̀ di ọwọ́ ẹlòmíì mú ó bá gbàdúrà iṣẹ́ ńlá ni tó o bá gbàdúrà yẹn tọ́lọ́run bá dáhùn àdúrà yẹn kò lè gbàgbé ẹ láéláé. Aníjọ́ tí olóyè ìjọ tó dì mí lọ́wọ́ mú gbà tọ́kọ̀ mi gbọ́ orúurú tó gbàdúrà fún mi àtijọ́ yẹn lọ́lọ́run ti ṣe ohun ìyanu nígbèsí ayé mi ohun tí wọ́n máa rántí ẹ̀ fún nìyẹn o ẹ jẹ́ ká máa ronú nǹkan tí wọ́n máa rántí wa fún torí pé orúkọ yín jẹ́ orúkọ rere náà ṣe yàn yín orúkọ ẹbí yín tẹ̀ ń jẹ́ kò ní bàjẹ́ lọ́wọ́ yín o nítorí náà ní gbogbo ìgbà ẹ máa rántí pé Ọlọ́run ló yàn yín sí ipò ẹ̀yẹ ipò iyì ẹ ní ṣipò náà lò ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ máa ran àlùfáà lọ́wọ́ iṣẹ́ tí yín ni láti tì lẹ́yìn iṣẹ́ láti tì olóyè tó bá wà níbi tí wọ́n ti ń ṣe rìkíṣí sí àlùfáà ó léwu púpọ̀ púpọ̀ Ọlọ́run á bi ẹ́ pé ṣé nǹkan tí mo pè ẹ́ sí nìyẹn mo pè ẹ́ ní atúnlùṣe kì í ṣe adàlúrú Ọlọ́run ò ní ṣe yín ní adàlúrú o ayọ̀ ọjọ́ òní á dẹ̀ bá yín kalẹ̀ o mo fẹ́ rí kí ìjọ Èkó túbọ̀ máa tẹ̀síwájú sí i gbogbo compound ìjọ yìí mo fẹ́ rí kó wà paved ṣé ń gbọ́ mi ò fẹ́ máa tẹ ordinary ilẹ̀ nínú ìjọ yìí kí gbogbo ẹ̀ kó wà paved ojú ohun téèyàn kan lè ṣe lọ tó bá fọkàn sí èèyàn kan báyìí á ṣe Ọlọ́run á fún yín ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ́ dẹ̀ tí ọwọ́ ẹ bá mi máa tọ́jú àwọn àlùfáà mi o àti ìyàwó wọn tó o bá wà nínú ìjọ kan ìbá má ṣèjọ Anglican níbikíbi tó o bá wà tí ọdún kan bá lọ tó o lè náwó sí kọ́ọ̀pù omi kan tó fún àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ń ṣèsìn fún yín tó ń gbàdúrà fún yín tó ń gbà yín nímọ̀ràn mo fẹ́ kó mọ̀ pé ìgbàgbọ́ ẹ ó kù díẹ̀ torí tó bá ka Bíbélì gàdàgbà ni ó wà ń bẹ káàkiri pípé dandan ni kì í ṣe pé báyà if you feel like dandan ni fún ọ láti tọ́jú àwọn tó jẹ́ aṣáájú
ọ̀rọ̀ Ọlọ́run ni kì í ṣe fabrication pastor ohun tó Bíbélì sọ ni lọ ka Kọ́ríńtì dáadáa especially 2 Corinthians láti 7, 8, 9 especially 8 and 9 ó kà dáadáa ń bẹ̀ wàá mọ̀ pé o ní ojúṣe láti ṣe ẹ̀tọ́ wa ni láti máa tọ́jú wọn they are right Ọlọ́run á fún yín ṣe o kọ́ọ̀pù omi kan ò ní wọ́n wá o ìdí ẹ̀ tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀ ni pé ohun tá a bá fi sílẹ̀ síwájú Olúwa àbí ní orúkọ Olúwa Ọlọ́run máa bùkún mo máa ń fi ṣe ẹ̀yẹ́ pé God bless you ó pé oríṣi méjì ẹ̀ ló ṣe ń gbọ́ mi God bless you ó pé oríṣi méjì o tẹ́lómi bá lọ sọ́dọ̀ àlùfáà ìwà ni God bless you àbí táwọn míì bá dẹ̀ lọ tí wọ́n ṣe nǹkan tó jọjú fàlùfáà a ní màmá God bless you. Ìkan wá látẹnu ìkan wá látọkàn ètò wá látọkàn ẹni kẹ́ lépa àti ní ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ ẹ bá ṣe nǹkan fún wọn ètò wá látọkàn yẹn ò lè jáde tẹnu lásán ló máa jáde ẹ lọ ka Bíbélì yín dáadáa nígbà tí mo ń ka ìtàn Sọ́ọ̀lù nínú Old Testament kó tó dọba nígbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá ẹ̀ sọnù eléyìí ò sínú wàásù mi ó kọ̀ wá bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ ní kó lọ wá kẹ́tẹ́kẹ́tẹ́ wọn àti ọmọ ọ̀dọ̀ wọn ti dààmú wọn ò rí kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ní ẹ jẹ́ ká máa padà kó máa jẹ́ pé àwa ni bàbá máa wá kò tiẹ̀ ní rántí kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ ní ọmọ ọ̀dọ̀ yẹn wá ní pé wòlíì kan wà nínú ìlú yìí jẹ́ ká lọ bèrè lọ́wọ́ ẹ̀ bóyá ó lè sọ bí tí kẹ́tẹ́kẹ́tẹ́ wà wọ́n wá dáhùn ó ní ní nǹkan kan lọ́wọ́ ṣá máa ṣọ́pá lọ sọ́dọ̀ wòlíì ni ọgbọ́n kan wà mẹ́ẹ̀ láyé àtijọ́ wọn ṣọ́pá lọ sọ́dọ̀ wòlíì ìsinyìí àwọn èèyàn wa wọ́n tún lọ jẹun nílé wòlíì ni ìwọ̀nba díẹ̀ tó kù ni wọ́n lọ bàjẹ́ wọ́n yẹ ara wọn wò nǹkan tó wà lọ́wọ́ wọn tó jẹ́ ohun tí ó valuable fún wọn wọ́n mú dání pé àwọn á fún wòlíì kí wòlíì lè ṣàdúrà fún àwọn kó lè tọ́ àwọn sọ́nà ọkàn pé àwọn fẹ́ lọ ṣe wòlíì òní Sọ́ọ̀lù bá dé ọ̀dọ̀ Sámúẹ́lì tó fi ṣoríire gbogbo ẹ̀yin tí ẹ ní lọ́kàn láti lọ ṣe nǹkan òwúrí fún àwọn àlùfáà yín bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ ṣoríire ẹ bá oríire pàdé Ọlọ́run á máa wà pẹ̀lú yín ó ṣe dandan ká máa sọ àwọn nǹkan wọ̀nyí torí ọ̀rọ̀ Ọlọ́run ní òtítọ́ ọ̀rọ̀ dẹ̀ ni ohun tó wà nínú Bíbélì tó ṣe pàtàkì tó dẹ̀ ṣe àǹfààní fún wa ó ṣe ní lẹ́jú pé èṣù ti fọwọ́ bo ojú wa láti má rí. There's a Bible statement that is very simple but very, very profound. It says, give, and it shall be given unto you. Ṣùgbọ́n ayé nírọ̀ o, má fi fún ni o, kó pamọ́ ni o. Ṣùgbọ́n Yorùbá ní owó ahun làwọn ń ná. Àbí tó bá fi pamọ́ wa máa yìn tó máa fi tán síbẹ̀ ni. Ìmí ò ní padà wá mọ́ náà ni. Ṣùgbọ́n ẹni tó ra ọwọ́ jáde, orí Ọlọ́run bùkún. Ẹ wo wídò yẹn àti Èlíjà. Òróró yẹn ò gbẹ o. Tó bá jẹ́ pé ó ti fi pamọ́ ni tí ò gbé sílẹ̀, oúnjẹ kan yẹn náà ló máa jẹ tó dẹ̀ máa kú dànù.
nítorí náà tó bá dàbí ẹ pé yẹn ìtúkọ̀ ìlọ́pọ̀ kan tó bá dàbí pé nǹkan le díẹ̀ nǹkan fẹ́ le díẹ̀ nínú ìwọ̀nba díẹ̀ tó kù yẹn ẹ mú ẹ wá òjíṣẹ́ Ọlọ́run kan lọ níbikíbi tó bá wù yín kẹ́ fi ṣe ìtọrẹ àánú fún òjíṣẹ́ Ọlọ́run yẹn kó gbàdúrà fún yín kẹ́ wá wo ohun tọ́lọ́run máa ṣe. It's a profound truth, but the devil does not want us to know these things. Ẹ wo àwọn olówó ọlọ́rọ̀ láàrin wa wọ́n mọ òtítọ́ yìí ju àwa ọmọ Ọlọ́run lọ ìmí ni wọn ò ṣọmọ Ọlọ́run o ṣùgbọ́n wọ́n mọ òtítọ́ yìí. Wọ́n bá rí òjíṣẹ́ Ọlọ́run àti etí òṣò nígbàgbọ́ tó bá rí òjíṣẹ́ Ọlọ́run á lọ mú nǹkan gidi àfùn ẹ rò pé orí ẹ̀ pé ni ó mọ nǹkan tó ń ṣe ó mọ̀ pé fún kinní yẹn láti máa ya fóun ọwọ́ Ọlọ́run wá ti wà ń bẹ̀. Ìkọ́nu wọn ẹni tí gbogbo yín mọ̀ ni mi ò ní dárúkọ ẹ̀ ó kọ́lé ńlá kan sí Victoria Island lẹ́kọ̀ọ́ nígbà yẹn ó ti pẹ́ ọjọ́ ti pẹ́ ó ti kọ́ tó ti lé ẹ̀ pa. Ọ̀rẹ́ mi kan tó jẹ́ kan náà architect ó wá bí pé ẹ ní máa lọ kó sínú ilé ó ní ó ní wo mọ̀ ni pé tí ọwọ́ Ọlọ́run ò bá sí níbẹ̀ kò lè ṣiṣẹ́. Ìyẹn wò pé ìwọ ò ń sọ̀rọ̀ ọwọ́ Ọlọ́run ìwọ tí mo mọ̀ yìí ó náà tọ́ ni ó náà ń dúró de primate wọn gbà yẹn bàbá Adétilóyè ìgbà tó máa ráyè wá báwọn ṣí ilé yẹn kan tó ṣiṣẹ́ ń bẹ̀ ó níjọ́ tó bá tó ráyè wá ni wọ́n á tó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ń bẹ̀ ó ní otherwise bóun ṣe ti pa ẹ lòun máa ti pamọ́ tó mọ̀. Àwọn míì wọn á kọ̀ ṣàyẹ̀wò kó owó ńlá kan wọn kó lọ bá òjíṣẹ́ Ọlọ́run kó gbàdúrà fún wọn àti bẹ́ẹ̀ 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 lọ ṣùgbọ́n ọmọ Ọlọ́run a kò pamọ́ tó bá fẹ́ mú ọrẹ jáde ní Sunday tó bá tọwọ́ bà pò tó bá ṣèṣì mú 1000 jáde ẹ rí tó máa speak in tongue bó ṣe ń ti padà bọ̀ àpò pé èṣù lélẹ́yìí o. Tó bá yọ jáde tó bá jẹ́ 20 naira àjù síbẹ̀. A ṣe parí sínọ́ọ̀dì ara àwọn nǹkan tí mo sọ fáwọn èèyàn ní sínọ́ọ̀dì yẹn. Nǹkan kan wà tí mo ti ní gbogbo bí tí ń bá lọ mo máa polongo ẹ̀ káwọn èèyàn lè mọ̀ kán rò. Tí n bá béèrè lọ́wọ́ wa ń sìn pé mélòó nu wa ló ṣe tán tó mọ̀ pé dájúdájú òun lè fún Ọlọ́run ní 1000 naira lóṣù. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́wọ́ a máa lọ sókè àbí mo parọ́ ni 1000 naira lóṣù ṣùgbọ́n béèrè lọ́wọ́ rẹ̀ èló ló ń dá lọ́sọ̀ọ̀sẹ̀ èló ló ń jù sínú owó gbá 50 naira 20 naira 5 naira tó bá pinnu pé o lè fún Ọlọ́run ní 1000 lóṣù the minimum tó máa jù sínú owó gbá is 200 naira. Bíbélì ní I think it's 1 Corinthians 16, either 1 or 2 Corinthians 16. On the first day of the week, set aside something. Ṣùgbọ́n tó bá yẹ pé bí oṣù ṣe parí tó gbowó oṣù ẹ o ti yọ 1000 yẹn sọ́tọ̀ pé tọlọ́run lélẹ̀ owó gbà mí fún oṣù yìí ni tó ṣe sí 200 naira. Proudly every Sunday ni wàá yọ 200 naira tí wàá jù sínú owó gbà yẹn báyìí. Tí wọn náà dàbí big man big woman. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n dẹ̀ lè ṣe jù ẹ lọ ẹlòmíì lè ṣe 5000 lóṣù àwọn míì tiẹ̀ lè ṣe 5000 lọ́sẹ̀ bọ́lọ́run ṣe ó ní according to the way you have been blessed. Tó bá jẹ́ pé à ń ṣe bó ṣe yẹ yìí kò ní jọ wá lójú kò yẹ kó jẹ́ pé gbà tí owó gbá bá ń lọ káàkiri a máa rántí gbà máa dáwó church ó yẹ ká ti mú wá sílẹ̀ prepared for your Sunday offering. Make a practice of it. When you get your salary, determine the amount you are ready to give as offering to God. Tó bá ń fi 50 naira sílẹ̀ 200 naira ló fọ́lọ́run lóṣù nìyẹn. Nǹkan tí gbogbo wa ò ronú sí nìyẹn. Meanwhile tó bá ti yọ 1000 níbẹ̀rẹ̀ oṣù
confidently 200 naira every Sunday you can pay. Tó bá dẹ̀ decide pé 2,000 ló fẹ́ fọ́lọ́run lóṣù, confidently 500 naira every Sunday you can throw in that box. Bẹ́ẹ̀ lọ, àárín wa àtọlọ́run ló máa determine pé nǹkan tó lágbára àti fún Ọlọ́run ni lóṣù. Ọlọ́run á dẹ̀ bẹ́ẹ̀ ṣàmì sí. Wà á ti yọ sọ́tọ̀ ni, kì í ṣe pé bá pé wàá ṣe máa wá owó káàkiri ó ti o. Wà á ti yọ sọ́tọ̀. Tó bá ti ń lọ church wà á ti mú dání, o ti mọ nǹkan tó máa fi lẹ̀. Tó o bá dánwò kí wọn náà wo ìbùkún Ọlọ́run nígbèsí ayé ẹ̀ bó ṣe máa yàtọ̀. It's something I've practiced for a while that I'm commending to you to practice. A rí àwọn tó jẹ́ pé wọ́n yẹ afford láti máa fi 10,000 sínú owó gbá every Sunday tí ò dẹ̀ ní jámọ́ nǹkankan. But tó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ 50 naira ló ń jù sínú owó gbá, 100 naira ló ń jù sínú owó gbá. Nítorí pé kò ronú sí bẹ́ẹ̀. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe o. Ọlọ́run ò ní ká fi ju nǹkan tá lágbára lọ sí. Ṣùgbọ́n nǹkan tó fi sílẹ̀ ẹ̀ ṣe nǹkan tó lágbára sí nìyẹn. This one is an aside. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ọlọ́run á dẹ̀ jẹ́ kọ́rọ̀ náà kó yé wa, kì í ṣe tí ẹyẹ máa ṣàjẹ́ pé Jídé nìyẹn jàre ọmọdé owó lọ. Tó tọrọ ní àmọdé owó lọ. Ṣùgbọ́n it is for our own advantage. It is only by giving that we get. Lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin olóyè o, ẹ kú oríire ọjọ́ òní o. Oyè náà àbàyìn kalẹ̀ o. Kristi tẹ́ dìmú kò ní fi yín sílẹ̀ o. Kò ní tì yín lójú o. Á tì yín lẹ́yìn ni o. Á ṣe ṣe fún yín o. Ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́.